yà mo kí gbogbo ojú tó ń wò mí nílé lóko lẹ́yìn òdì ṣé àlàáfíà ni mo bá gbogbo yín ọdẹ ọdún bí mo gbàládùá pé gbogbo ojú tó ń wò mí yìí a ò mà ní rà rìn fẹsẹ̀ sí o a ò dẹ̀ ní rìn níjẹ́ ibi ń pọ̀nà kódà a ò ní rí ohun gbé sọnù bí ò ṣe bí ọmọ gbogbo ojú tó ń wò mí ẹjọ́ ìròyìn kan ni ó tó mi lọ́wọ́ pílátífọ̀mù ọ̀kan nínú ọ̀gá wa ni mo wò Àkàndá Ọ̀rọ̀ Awíkonko ọ̀gá mi pàtàkì òun ni mo géètì information yìí lórí pílátífọ̀mù wọn máa wò pé mi ò gbọ́dọ̀ rí irú information báyìí kémi náà má tún fi tó àwọn èèyàn létí because ibi tí ẹnu dé ẹsẹ̀ ò débẹ̀ so wọ́n ní arábìnrin kan ó lọ ra rice wọ́n ló wá ń gbé bọ̀ àwọn custom wá gbà lọ́wọ́ ẹ̀ wọ́n ní bó ṣe gbà lọ́wọ́ ẹ̀ wọ́n ní arábìnrin yìí ò ṣe méní kò ṣe méjì wọ́n ní bó ṣe gba ìlú Ghana lọ nìyẹn tó lọ ṣe oògùn tó lọ bẹ́ ajáfógún tó sọ pé gbogbo ẹni tó bá ti jẹ nínú ráìsì yẹn tó bá ti ra ráìsì yẹn ṣá kí gbogbo wọn máa kú ọ̀rọ̀ yìí mà ti wá kọjá bá a ṣe ń wò wọ́n bá ní gbogbo àwọn èèyàn mà ti ń kú wọ́n ní bí kọ́sítọ́ọ̀mù ṣe ń kú bẹ́ẹ̀ ni àwọn tó ra ráìsì bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń kú mo ní a gbọ́dọ̀ gbọ́ irú ọ̀rọ̀ báyìí ká má fi tó àwọn èèyàn létí despite pé mo gbọ́ lórí pílátífọ̀mù ọ̀gá mi Awíkonko àwọn náà ṣèwádìí títí wọn bákan náà èmi náà tún ṣe ìwádìí ti tèmi because èmi náà ní àwọn ọ̀rẹ́ tó ń gbé Badagry àti tó ń gbénu Sẹ̀mẹ̀ gangan a ní wọn lọ́rẹ̀ẹ́ èmi náà ò ṣe méní ṣe méjì bí mo ṣe kí fóònù mọ́lẹ̀ nìyẹn mo bá pe àwọn ọ̀rẹ́ mi méjì ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn yẹn ní àwọn náà ń gbọ́ rúmọ̀ yẹn but kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ pé nǹkan tó similar sí nǹkan bẹ́ẹ̀ yẹn ni wípé wọ́n kó ráìsì kan wọlé láti Ghana pé ráìsì yẹn òun ni wọ́n sọ wípé ó dàbí ẹni wípé ó wà poisonous díẹ̀ pé àwọn tó jẹ ráìsì yẹn wọn ò sọ pé anybody kú gan wọ́n kàn ní àwọn tí wọ́n jẹ ráìsì yẹn wọ́n gbé wọn lọ sí ilé ìwòsàn but wọn ò sọ wípé anybody kú but kó má dàbí ẹni wípé bóyá èmi ni mò ń he àhesọ̀rọ̀ ẹgbọ́rọ̀ náà lẹ́nu Àkàndá Ọ̀rọ̀ Awíkonko fún ara wọn bọ́n ṣe yànnà náà ọ̀rọ̀ yẹn torí èmi ò lè go deep tó bí àwọn ṣe go deep but tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹgbọ́rọ̀ lẹ́nu Àkàndá Ọ̀rọ̀ Awíkonko àti àwọn tí wọ́n tún fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ tá a mọ̀ sí voice note tí wọ́n dẹ̀ sọ pé lótìtọ́ àwọn náà confirm ẹ̀ àmọ́ tó dẹ̀ jẹ́ pé irọ́ ni tá a bá gbọ́ tán kẹ́ ẹ jẹ́ kémi ṣe wàá sọ opinion kan ti tèmi. Àjàó Àrò ọ̀rọ̀ kan lẹ̀kan bá lé àmọ́ kan jẹ́jẹ́ mo jókòó mi kò wù mí láti ṣètò lálẹ́ yìí torí pé ara ń fẹ́ sinmi. Bẹ́ẹ̀ni. Mo wá wò ó wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wá sẹ́ndì voice note yìí sí mi sísẹ́ndì tán sẹ́ndì ẹ̀ wọ́n sọ pẹ̀lú ìpayà wọ́n dẹ̀ fẹ́ kí n react lé kí ni tó ṣẹlẹ̀ wọ́n ní wàhálà ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní Badagry ní Sẹ̀mẹ̀ ní Gọ̀lọ̀ ní Dìrókò pé àwọn tó kó ráìsì wọlé ń bẹ̀ pé àwọn kọ́sítọ́ọ̀mù kan tiẹ̀ ti ṣàgbákò. ṣé ń gbọ́. wọ́n láwọn kọ́sítọ́ọ̀mù tó ti kú kò níye. irọ́ ńlá. àwọn èèyàn tí ì ṣe kọ́sítọ́ọ̀mù tó ti kú kò níye jẹ́ kí ni ń pa wọ́n. wọ́n lárábìnrin kan ń kó ráìsì wọlé láti bọ́dà orílẹ̀-èdè Nàìjíríà. wọ́n wá ní àwọn kọ́sítọ́ọ̀mù ti sí ìsí ráìsì ẹ̀ tó jẹ́ owó rọ̀gùnrọ̀gùn. wọ́n lárábìnrin wá bínú lọ sí Ghana. ṣé gbọ́. ó wá rè sóògùn wọ́n lọ bẹ́ ògùn ní Ghana. ló bá tán. ògùn Nàìjíríà ò ṣiṣẹ́ dáadáa mọ́ ògùn Ghana ló tún ń ṣàpù báyìí. òun ló ṣá púrápúrá. wọ́n lọ sí Ghana láti lọ bẹ́gùn. ògùn tó wá bẹ́ ń Ghana lọ́fàá táwọn èèyàn fi ń kú léra wọn. àyà mi já ikú tí kò gbójúgbẹ ni òwe ló ń pa fún ni. òwe ló ń pamọ́ ni. nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn voice note yẹn ní tí wọ́n sàǹsọ́ bẹ̀ ni pé kéèyàn má ra ráìsì tuntun o ráìsì tó ti wà lórí igbá ni ká máa ra o ẹ gbọ́ a ti ṣe mọ ráìsì tuntun yàtọ̀ sílé tó wà lórí igbá. ó sú mi o. bó la ṣe dá mọ̀ bọ́n bá kó ráìsì wọlé ta ló mọ lẹ́ǹtì ibi tó ti dé. mo wá ní
etí mi nìkan kọ́ ni ọgbọ àti pàápàá a kì í mólè àmọyàn. bẹ́ẹ̀ni. ó yẹ kí n ṣèwádìí ọ̀rọ̀ yìí dáadáa mo wá tẹpẹlẹ mọ́ wádìí kí n tó sọ àbájáde ìwádìí mi ẹ̀yin náà kọ́kọ́ gbọ́ nǹkan tí wọ́n fi ṣọwọ́ sí mi. ẹ máa gbọ́ wọn fọ́ọ̀sì àjọ wa béèrè lọ́wọ́ ara wa n ti ń ṣe àwọn èèyàn ẹ̀dá. Big Fish yẹ ká san ó tọ́ ni o Big Fish èèyàn 28 ló ti kú nínú Badagry kọ́sọ́ọ̀mù 6 ti kú sẹ̀mẹ̀ lọ́hùn yẹn wọ́n ń kú lura wọn ni wàláì ráìsì tó wà tó ń gbé jáde báyìí anybody ò ra ilé ìtọ́ ti ní ṣọ́ọ̀bù táwọn èèyàn ti ní ṣọ́ọ̀bù náà lọ ń rà o mi lè parọ́ fún yín o mi mọ́fò fún yín mi ò lè mọ́fò fún yín o òótọ́ ni o gbogbo ibi báyìí náà ti mọ̀ pé gbòòrò lẹ́yìn wà everybody kódà ráìsì kan ò pàṣẹ báyìí kọ́sítọ́ọ̀mù 4 ló ti kú ní Gbàjí ó ti kú ní sẹ́mi náà àwọn èèyàn ń kú ṣeré ni ìyá yẹn wọ́n ní Ghana ló ti lọ bẹ́ẹ̀ òògùn Ghana ni wọ́n ló lọ ṣe pé tírélà ara ẹyọ kan làwa tiẹ̀ gbọ́ pé wọ́n sẹ́ tírélà ráìsì ẹyọ kan làwa gbọ́ wọ́n dẹ̀ níbọ̀ yẹn máa ń ṣe fún ìyá wọn ni ìyá yẹn nìyẹn bóyá bínú lọ Ghana lọ bẹ́ẹ̀ òògùn nìyẹn òògùn ni wọ́n ló bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn ń kú o tẹ́bá láwọn òkú àwọn èèyàn kú gan gidi kì í ṣe pé wọ́n pé kọ́ lélẹ́yìí ó ṣẹlẹ̀ ní eléyìí o náà lọ́wọ́lọ́wọ́ báyìí kéèyàn má lọ ra ráìsì lọ́wọ́lọ́wọ́ báyìí ilé téèyàn bá ní nínú ilé wọn ní kéèyàn má jẹ́ kò kì í ṣe wọ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ohun tí ìyá yẹn sọ ó sọ kò sọ ní sọ yìí pé wọ́n ní kò sọ ní sọ yìí pé ẹni tó gbé láìsí wọn ní àtẹni tó bá jẹ́ everybody ń kú ni òkú yẹn ti pọ̀ jù ọ̀ parọ́ o. ẹnìkejì ló tún fẹ́ sọ̀rọ̀ yẹn o. ẹlòmíràn tó kàn fáàmù ẹ̀. lọ́gbọ̀n ẹ̀ka sójà rí ẹ má àwọn èèyàn burú ṣá. bísí látàárọ̀ yẹn olóòtẹ̀lẹ̀ ṣẹ́rí ẹjọ́ ẹ jẹ́ ká sèwù láìfù kọ́kọ́ ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nípa ọ̀rọ̀ ráìsì. ó bá tán. ẹ sọ fún àwọn èèyàn gbogbo àwọn èèyàn tẹ bá mọ̀ gbogbo àwọn tó bá wà ń kọ́ńtàtì ẹ pòsè sí status yìí kẹ́ni bòdì kọ́ má ra ráìsì báyìí lọ́wọ́ báyìí kọ́ ní bòdì má ra ráìsì rárá jẹ rárá kẹ́nìbọ̀dì kó má rárá sì jẹ lọ́wọ́ ta wàyí rárá ẹ sẹ́ǹdì ẹ save life ẹni tó bá gbọ́ kó sẹ́ǹdì kẹ́tí gbọ́ mi ká save life nítorí pé nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ráìsì yẹn ni pé wọ́n lọ jí ráìsì tírélà 2 wọ́n gbé kan lọ sí ìdíròkò wọ́n gbé kan lọ sí owódé jẹ́rí wọ́n ṣe pin wọ́n gbé kan lọ sókò state wọ́n gbé kan lọ sí Lagos state tí ìkọ́ bá ń gba ọ̀nà ọ̀sẹ̀mẹ̀ wọlé ìkọ́ máa gba ọ̀nà Ògùn state bí wọ́n máa gbà wọlé ẹ̀jọ́ dúró lọ́hùn ẹ jẹ́ ká save life gbogbo tó bá wà lọ́dọ̀ yẹn pátápátá ẹ gbé sí gbogbo gúrùpù yẹn pátápátá kọ́mọ anybody máa jẹ ráìsì wọ́n lọ fẹjọ́ ẹni tó ní ráìsì lọ rìpọ́ọ̀tù ọ̀rọ̀ nídìí òòṣà ni kò sọ pé ẹni tó fowó rà àtẹ tó ṣe kí ni fẹ́ tó bá ti jẹ ní ráìsì yẹn kó kú ni wọ́n sọ àwọn èèyàn dẹ̀ ti kú àwọn èèyàn ti kú tó ẹjọ́ tó lọ ẹ bá mi ṣí ẹ káàdì ẹ. ẹ jẹ́ àgbọ̀tẹ̀ nìkẹta. ẹ̀wọ̀n ẹ̀ sà mo pe Badagry mo confam ẹ òótọ́ ni o it's very real o mo confam fún ara mi o it's very real ẹ jẹ́ ká ṣọ́ṣe o ẹ jọ ẹni tó bá mọ̀ pé òun fẹ́ ra ráìsì sìn ẹni tí ó ń ta ráìsì ládùúgbò ẹ̀ tó jẹ́ old rice tó confam pé old rice ni kó rà o kó tó kó ìtẹ̀ra sílé o ká má ra rice anyhow this time o it's very real o wọ́n pe kíní ẹ̀ ní èdè Ègùn ẹni tí mo pè ní Badagry onítòótọ́ ni ó ní kódà àwọn fúnra wọn ìlera níbọ̀dé Badagry sì kó ra ráìsì o. ó bá tán. so ẹ jẹ́ ká ṣọ́ṣe o ó porúkọ ògùn tó lọ bẹ́ẹ̀ wípé kíní kan kú òdúkú àbí ẹdínkù náà ṣe pé kíní yẹn so let's be careful. now ẹ jẹ́ wá béèrè lọ́wọ́ ara wa sà. ṣé ẹ ti gbọ́ ta ló máa gbọ́ òwò níbẹ̀ yẹn. ta nínú èèyàn ẹlẹ́ran ara ni wọ́n máa gbọ́ kíní tán play yìí tí mo play yìí ló máa gbá àwọn ọ̀rọ̀ tán sọ yìí tẹ́rù ò ní bàtáyà rẹ̀ ò ní já. kò sí. ẹ dákun ẹ sọ fún mi ta ni wọ́n sẹ̀ǹdì ẹ̀ sí tí ò ní fẹ́ ṣe àyẹ̀fẹ́ lòmíì. kò sí. bó ṣe di pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn sẹ̀ǹdì ẹ̀ sí mi mo á wò wípé ta ló lè ṣe kọ́mọ́jẹ̀rẹ̀ sí láàrin wa lọ́jọ́ kan. báwa tá a dàgbà bá pọ̀ tá a bá láàjẹ́ àwọn ọmọ kéékèèké ẹgbẹ́ oúnjẹ mi fún wọn wọ́n lè jẹ́ o wọn ò lè jẹ́ o ẹ fún wọn ráìsì lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ wọ́n ń jẹ́ lọ nìyẹn àmọ́ òòṣà tó gbin ráìsì tó kó ìfẹ́ ráìsì sáwọn ọmọ wa lọ́kàn ọjọ́ ọdún làwa ń jẹ̀rẹ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó ti wá dojoojúmọ́ ìlàwọ̀ ọmọ
torí àwọn ìyá wa bá wú ló ṣe ráìsì olókùúta fún wa oh god ráìsì oh god àkọ́kọ́ fodidi wákàtí bíi mélòó kan sàrẹ́sì torí bá a fẹ́ jẹ ráìsì wọ́n kọ́kọ́ da ráìsì inú tírè a máa fọ́ yíyọ díẹ̀díẹ̀ lẹ́ẹ̀ma bí bẹ́ẹ̀ kọ́ bó o bá gbé yín lé lẹ́ẹ̀kan òkúta tó rùn ọlọ́ni ó pe ẹlẹ́dàá rẹ̀ padà wálé yóò dùn dénú ọpọlọ rẹ̀ nìkan ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín now bó wá lọ̀rọ̀ yìí ṣe rí sẹ́yìn náà gbà pé bẹ́ẹ̀ ló ṣe rí ọlọ́run ọba mi ń pè mí ọba. kò ń ṣe bẹ́ẹ̀ èmi gan ò gbà torí mo ti ṣèwádìí tèmi náà ti ṣèwádìí tèmi náà. èèyàn mélòó ló kú òkú mélòó la ti rí ẹ má wá jẹ́ àṣẹ bẹ́ẹ̀ kó tó di pé mo sọ àbájáde àwọn custom lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí n fi nọ́mbà mi síta ẹ̀yin tẹ́ wà ní Badagry. yá ọ̀rọ̀ la gbọ́ lẹ́nu àkàndá ọ̀rọ̀ Awíkonko gẹ́gẹ́ bí ìwádìí tí àwọn náà ṣe àti ìwádìí tí èmi náà ṣe lórí ọ̀rọ̀ ráìsì a rí i pé kò kí ń ṣe òótọ́ but àwọn wo ni wọ́n wá ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ síta àwọn wo ló ń sọ pé custom 20 ti kú èèyàn 30 ti kú bí wọ́n ṣe ń kú ní sẹ̀mẹ̀ ni wọ́n ṣe ń kú ní ìdíròkò ẹ jọ̀ọ́ àwọn wo ni wọ́n kàn jókòó tí wọ́n kàn hun irú ìròyìn bẹ́ẹ̀ yẹn a ò ní tẹ́ bá gbọ́ information kẹ́ máa sọ síta information tó bá tiẹ̀ ti fẹ́ la ẹ̀mí lọ àbí tó bá ti ń la ẹ̀mí lọ lótìtọ́ àti lódodo ó dáa kéèyàn tètè publish ẹ̀ síta but ẹ jọ̀ọ́ níbi tí ayé gbé dé yìí ẹ má máa jẹ́ ká máa fi mu dákú ṣeré mọ́ ẹ má máa jẹ́ ká máa fi nǹkan tí kò yẹ ká fi ṣeré nǹkan tí kò yẹ ká fi ṣe àwàdà ẹ má máa jẹ́ ká fi ṣe àwàdà mọ́ ayé ti wà sensitive ju gbogbo àwọn àwàdà tá a fẹ́ máa ṣe yẹn lọ mo dẹ̀ mọ̀ pé tá a bá máa wò lọ tá a bá máa wò bọ̀ àwọn tí wọ́n ṣe irú iṣẹ́ yìí àwọn tó ń tajà ni àwọn tó ń tajà ni báwo ṣe tó bá tiẹ̀ jẹ́ wípé bí àwọn army bọ́n ṣe máa ojú tó máa fi ń wo àwọn ọmọ ìlú tó máa ń pè wá ní bloody civilian tó bá tiẹ̀ jẹ́ wípé àwa bloody civilian ni a kú mo wò wípé kò yẹ kí ròyìn má gbé kò yẹ kí pépà má gbé tó bá tiẹ̀ jẹ́ wípé àwa bloody civilian gangan tó máa ń pè ní bloody civilian because ní ojú títí wọn àwọn lèèyàn gidi àwa bloody civilian ni wá àwọn ò jámọ́ kankan lójú wọn tó bá jẹ́ pé àwa náà tiẹ̀ ní ráìsì yẹn pa kò ń ṣe pé bóyá kí ìròyìn má gbé àbí kí any paper má gbé how much more nínú voice note yẹn nínú voice record yẹn tẹ́ ẹ gbọ́ wọ́n tún sì sọ wípé kọ́sítọ́ọ̀mù náà tún kú ẹjọ́ ṣé kọ́sítọ́ọ̀mù máa kú ìròyìn ò ní gbé pépà ò ní gbé àwọn oníròyìn ò ti ní lu sẹ̀mẹ́yẹn pa wọn ò ti ní bòǹbà díẹ̀ láti mọ nǹkan tó ṣẹlẹ̀ but kò máa sí ìròyìn tó gbé kò dẹ̀ sí pépà tó gbé tèmi gbọ́ o bóyá àwọn pépà kan dẹ̀ gbé tèmi ò rí àbáwọn ìròyìn kan gbé tèmi ò rí but èmi ò tí ì rí ọmọ sẹ̀mẹ̀ tí mo tún pè tó jẹ́ ọ̀rẹ́ mi ó náwọn kan ń gbọ́ rúmọ̀sì náà ni pé kò sí nǹkan tó jọ òun gan ló ń sọ fún mi wípé lótìtọ́ ni wọ́n kó ráìsì kan wọlé láti Ghana pé díẹ̀ nínú àwọn tó jẹ nínú ráìsì yẹn wọ́n gbé wọn lọ sí ilé ìwòsàn àmọ́ kò sẹ́ni tó kú nínú gbogbo wọn pé ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n dẹ̀ ti dá ráìsì yẹn padà síbi tó ti ń bọ̀ kí ló dé tá wa ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ bíbélì ni ẹ wádìí gbogbo dájú kẹ́ẹ̀dì tó ń ṣe òtítọ́ mu ẹ má máa jẹ́ kí àwọn èèyàn máa wà panic àìmọye àwọn tó fẹ́ lọ ra ráìsì ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ wọn ò ní lè lọ rà mọ́ because wọn ò ní mọ which one is the which one èwo ni tuntun èwo ni old one báwo lẹ ṣe fẹ́ mọ ẹdìyẹ funfun nínú ìsasùn ẹdìyẹ tó ti pa tó ti kó sí sínú ìsasùn báwo lẹ ṣe fẹ́ mọ̀ wípé ẹdìyẹ funfun ni àbí dúdú tó bá ti dé so ní ráìsì àbó ní ráìsì wo ló máa fẹ́ bá ọjà ẹ̀jẹ̀ tó máa lọ nípa eléyìí ló ń pààyàn o eléyìí ni ò pààyàn o kò sí so ó máa jẹ́ kọ́pọ̀lọpọ̀ èèyàn kan tẹ break pé no àrà ráìsì mọ̀ ẹ wo iye àwọn tó ti máa lose customer ní ọjọ́ yẹn kódà ẹ̀yin gan tẹ́ ẹ believe pé ẹ fẹ́ fi ta ọjà títí yín gan ó máa affect ẹ̀yin náà because ta ló fẹ́ tó sí pé ó dùn àlẹ́ńtà
ta lọ́kùnrin fẹ́ balẹ̀ pé ó dùn àlẹ́ńtà èmi mọ̀ pé àwọn tó ṣiṣẹ́ yẹn àwọn tó ń tajà ni wẹ́ nǹkan tó pamọ́ ojú ọlọ́run ló tó èmi ò sọ wípé information ò dáa information dáa ká save life ó dáa ṣé àwọn tó spread ọ̀rọ̀ yìí mi ò blame wọn wàláìtàláì sọ́n bí láìlà sí láwùwà àwọn tó spread ọ̀rọ̀ yìí mi ò blame wọn torí pé kí ni wọ́n fẹ́ save life ni ara bí èmi náà ṣe gbé yìí bí mo ṣe rí lórí platform ọ̀gá mi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko yìí tèmi náà tún sọ̀rọ̀ nípa èyí ara pé à ń save life náà ni èmi máa ń support ẹ̀ tá a bá rí nǹkan tó lè harm wa tó lè ṣe wá ní jàǹbá ẹ jẹ́ ká spread díẹ̀ kó tó di kó máa di ńlá ká tètè jẹ́ kó ní kálukú mọ̀ pé ẹ tọwọ́ ọmọ yín baṣọ nǹkan báyìí ṣẹlẹ̀ o nǹkan báyìí ṣẹlẹ̀ o ẹ máa ń rìn sí bí o ẹ máa ń rìn sí bí o information dáa but ẹ jọ ẹ̀yin tẹ́ ń gbé false information yìí ẹ̀yin tẹ́ ń cook package information tí ò dáa yìí ẹ jọ ẹ jáwọ́ kó nù ẹ̀ because tẹ́ ẹ bá ń ṣe báyìí tẹ́ ẹ bá ń ṣe báyìí one day tẹ́ bá tún gbérù nǹkan bẹ́ẹ̀ síta tó jẹ́ original lóòótọ́ àwọn èèyàn ní ẹ̀ báwọn kú ṣe ń sọ nìyẹn táwọn èèyàn fi máa lọ rọ́ọ̀lù nǹkan tí kò yẹ kí wọ́n rọ́ọ̀lù wọ́n máa ní nà láì ni òun mo ṣe máa ń sọ wípé ẹ má máa jẹ́ ká máa dúró sórí nà láì if come to worse ẹ fi sórí 50-50 torí ń gbà míì nà láì ó máa ń dìnà true o òun mo ṣe sọ pé mi ò blame àwọn tí wọ́n spread yẹ but ẹni tó kùkù tó package story yẹn tó gbé síta ó ti mọ̀ pé àwọn èèyàn máa spread yẹ torí pé kíni kò sẹ́ni tó fẹ́ kú kò dẹ̀ sẹ́ni tó fẹ́ kéèyàn ẹ̀ kú wọ́n máa spread yẹ lóòótọ́ ara ẹ̀ nìyí tátàrà náà spread yìí but ọ̀nà tátàrà fi ń spread yẹ sí ni pé kó yí àwọn tó ti ń panic pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ kán fọkàn wọn balẹ̀ ráìsì ò pa anybody kò gbẹ̀mí anybody ẹni tó bá fẹ́ lọ ra ráìsì ẹ lọ ra ráìsì yín ẹ lọ jẹ ráìsì ẹ fọkàn balẹ̀ kẹ́ ẹ jẹ ẹ kàn fọ́ dáadáa kẹ́ ẹ tó jẹ ni ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ ń gbé cook and boo story tẹ́ ń gbé síta láti fi jẹ́ kí àwọn èèyàn máa wà panic ẹ jọ ẹ jáwọ́ èmi ò ní ṣépè fún yín torí ẹ lè rí good one náà ní ọ̀la kẹ́ ẹ fẹ́ gbé jáde òun ni ò ní jẹ́ kí n lè ṣépè fún yín torí nǹkan tẹ́ ẹ ṣe yìí tẹ́ bá mọ iye àwọn tẹ́ ti kó panic sí lọ́kàn ọlọ́run bá nìkan ṣo òun ló mọ iye wọn ẹ jọ ẹ má máa jẹ́ ká máa gbé ìròyìn tá a bá mọ̀ díẹ̀ síta ẹ jọ ẹ bẹ̀lẹ̀ mi bẹ́ẹ̀ ẹ jọ ẹ bá mi share fídíò yìí ẹ share káwọn èèyàn rí kọ́ lè fọkàn balẹ̀ pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ráìsì ò pààyàn bó ṣe ṣẹlẹ̀ òun la ṣe ti sọ yẹn àwọn tó ṣẹlẹ̀ sí díẹ̀ náà ni wọ́n dẹ̀ ti gbé wọn lọ sí ilé ìwòsàn according to wọ́n dẹ̀ sọ pé kò sí ìtò kú nínú wọn wọ́n dẹ̀ ní ráìsì yẹn wọ́n ti dá padà sí Ghana ẹ wo bọ́n ṣe kúkú sórí yẹn àwọn tó gbọ́ gan wọn ò gbọ́ dáadáa wọ́n lẹ́ni tó ní ráìsì ó lọ ṣoògùn ní Ghana àwọn tó rí ìdí ọ̀rọ̀ gangan wọ́n ní Ghana ní ráìsì ti wá ẹ ti rí so ẹ jọ ẹ máa jẹ́ ká máa clarify àwọn nǹkan tá a bá ń gbé síta dáadáa kó tó di pa sọ bí ọ̀gá mi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko bó ṣe ṣèwádìí títí ẹ̀ lèmi náà tún ṣèwádìí tọ̀dọ̀ tèmi náà làwa rí i pé kò sí nǹkan tó jọ ẹ jọ ẹ̀yin tẹ́ bá fẹ́ jẹ ráìsì ẹ lọ ra ráìsì yín ẹ fọkàn balẹ̀ a ò ní kúkú òjijì lágbára Èdùmàrè ikú tí ò tọ́jọ́ kò ní pa gbogbo ojú tó ń wò mí lágbára Èdùmàrè tọmọtọmọ tẹbítẹbí taratara a ò ní kúkú òjijì a ò ní ráàrin fẹsẹ̀ sí a ò ní rìn ju ebi ń pọ̀nà oúnjẹ tá a máa rà tó máa gbẹ̀mí wa ọba mi Èdùmàrè kò ní jẹ́ ká bá wọn jẹ nínú ẹ̀ ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sílẹ̀ ilé Global TV ire o.